àwa bá ti rí òtítọ́ a máa sọ. Bíbélì ó sọ wípé ẹ mọ òtítọ́, ẹ wá òtítọ́, ẹ rí òtítọ́ kẹ́ ẹ ṣòtítọ́, kó òtítọ́ kó lè ṣe kí ni, kó lè sọ ní di òmìnira. When you refuse to ṣòtítọ́, dájúdájú òun wá ìbínú Ọlọ́run. Tó o bá mọ òótọ́ tó kọ̀ tó ṣòótọ́, òun wá ìbínú Ọlọ́run. Ọ̀tọ̀ ni kó o mọ òótọ́ kó o má ṣòótọ́. Ọ̀tọ̀ ni kó o máa sọ pé kó o má mọ òótọ́ rárá. Ọ̀tọ̀ tún ni o lè má mọ òótọ́. Tó bá possible tó o mọ òótọ́, á jẹ́ pé ẹ̀ṣẹ̀ ó níbi tó ti lẹ́bù ẹ̀ tó mọ. Torí pé kí ni o mọ òótọ́ ni. Tó o bá tún wá mọ òótọ́ tó kọ̀ tó ṣòótọ́, ó tún ní lẹ́bù ẹ̀ṣẹ̀ níbi tó dé. Ìyẹn ni Bíbélì ṣe clarify pé ẹ mọ òtítọ́ kẹ́dẹ̀ ṣòótọ́. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Kí ni mo wá ń lọ ní pé ṣé rí àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá, most especially àwọn tó pera wọn ní lawmakers, àwọn legislator ilẹ̀ Yorùbá tó ń dìbò fún àwọn ni mo fẹ́ bá lọ́rọ̀ pọ̀ lẹ́nu. Ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ kó báyìí làárọ̀ fàdìtì. Kó làárọ̀ fàdìtì. Máa sọ fún yín torí wípé àsìkò ẹ̀sìn yín, àsìkò ẹlẹ́yà yín ó kù bíntí. Òjò ẹ̀sìn yín tó ṣú dẹ̀dẹ̀ yìí bíntí báyìí ló pẹ́ yín tẹ̀mí ní TikTok kí ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ́ ni. Àsìkò ẹ̀sìn òjò ẹlẹ́yà yín, òjò ẹ̀sìn yín ó ṣú dẹ̀dẹ̀ kò dẹ̀ ní ṣaláì márọ̀ àfi tẹ́ bá jáwọ́ nínú ìkà. Gbogbo ẹ̀yin tí wọ́n dìbò fún nílẹ̀ Yorùbá, mi ò sọ̀rọ̀ àwọn gómìnà o, mi ò sọ̀rọ̀ mínísítà o, ọ̀tọ̀ láyé tí wọ́n, mi ò sọ̀rọ̀ àwọn any other political appointees, we are not talking about them. Mo ń sọ nípa ẹ̀yin aṣòfin dẹ́gbẹ́ ayé láṣòfin, ọ̀dọ̀ yín ni mo wà lẹ́mìí. I have a question for you tí mo dẹ̀ fẹ́ kí gbogbo yín jẹ́. Ṣé rí ẹ̀yin èèyàn mi, èmi ò bloody care, I don't want to. Ṣé rí tó bá sọ pé àwọn tó set of politicians that are more useless in the system of this fraudulent Nigeria, àwọn aṣòfin àwọn ni. Ipa tí àwọn tó ń ṣòfin, ipa tí wọ́n kó nínú bí Nàìjíríà fúnra ara ẹ̀ ṣe wó débi tó wó lẹ́ni, kì í ṣe ipa kékeré làwọn tó ń ṣòfin yẹn, kì í ṣe ipa kékeré ni wọ́n kó. You can say I'm not talking about the lawmakers from the eastern part of Nigeria. I'm not talking about the eastern from the south. I'm not talking about the north. I am facing and concentrate on the lawmakers from the southwest, which is the Yoruba land. Ṣẹ́rí pápá sọ pé àwọn ẹ̀yà tí wọ́n ya ìkà jù láyé ìran ọmọ Yorùbá ni. Mo sọ fẹ́ nìkan, wọ́n ní wọ́n ṣòfin afẹ́bọ̀ Yorùbá, aṣègùn ní gbàgbé ọmọ Yorùbá ni wọ́n máa ń bribe. Ní táwọn ọmọ Yorùbá tó bá ti tẹ̀bọ̀ fún wọn tán wọlé tán di clear orúkọ wọn tán débẹ̀. Instead of them láti máa fight for the favour of the people they are representing, immediately náà máa bẹ̀rẹ̀ sí ní negotiate. Immediately wọ́n bẹ̀rẹ̀ sí ní negotiate, wọ́n bẹ̀rẹ̀ sí ní lobby, wọ́n bẹ̀rẹ̀ sí ní pakúbẹ́kúbẹ́ lọ́dọ̀ àwọn ọmọ Fúlàní kán bá lè ṣe kí ni, kán bá lè rí second time ticket gbà, kán bá lè ra payment tó dáa fi wọ́n sí, kán bá jẹ wà pọ̀, kán bá jẹ wà jẹ. Instead, ṣẹ́ni ẹ̀yin kan lérò yìí pé àwọn tó wà lókè ọya pé wọ́n burú ni, kì í ṣe bí burú. Ìwà àwa ọmọ Yorùbá, ìwà burúkú inú wa ló ń jẹ́ òun. Ẹ̀yin tèmi ní TikTok mi ìrọ́wọ́ yẹn pé ó yá Facebook ẹ bá mi máa ṣí ẹ má jò lọlẹ̀ òkè la ó máa lọ. Ìwà ipá, ìwà ibi tó wà lọ́wọ́ àwọn tá à ń dìbò fún nílẹ̀ Yorùbá ó kọjá àfẹnusọ. Ẹ wá gbọ́, ṣé àwọn tó pera wọn ní títí à ń dìbò fún tó pera wọn ní lawmakers tọ́jú ọmọ Yorùbá tó wà l'Ábùjá wọ̀nyí. Mo ń sọ fún yín ni, tẹ́ ẹ bá kọ̀, tẹ́ ẹ gbá rìbáàsì, tẹ́ ẹ ṣẹ́rí padà sílé, gbogbo yín pátápátápátá ọmọ àfi yín jófin, ọmọ àfi yín pàpọ̀. Ìtàn ní ọmọ àfi gbogbo yín padà yìí. Gbogbo yín pátá mò ń sọ mò ń tún sọ. Ó kù títí ní gbogbo àwọn tẹ́ ẹ pariwo pẹ́ lọ represent. Gbogbo àwọn tó dìbò fún yín tí ìyà ń jẹ, tí ìṣẹ́ ń ṣẹ́. Gbogbo wọn pátá ó kù títí ní wọ́n á yíjú sí yín, wọ́n á bẹ̀rẹ̀ sí ní bù yín jẹ. Life, you will not have the privilege or honor to move or to walk or to run to anywhere. You won't have the opportunity to escape. Tó bá pàdé yín, àwọn tó ń wà ní àtàwọn security yín,
àwọn gangan láti yìí síta pé ọ̀gá wa rèé ẹ̀fà wà lẹ̀ tiwa àwa kọ́ là ń kówó bẹ̀rẹ̀ wọ́n wá mú yín wọ́n á jẹ yín láì. tó o bá kọ̀ tó o ṣe tó tọ́ tí ò tọ́ la máa ṣẹlẹ̀ sí ẹ. When you refuse to do what is right, you will be encountering what is not right. Ẹ pé ètò yìí ìburúkú ni ó máa kàn yín tí ẹ bá lẹ́ẹ̀dì ṣe tó tọ́. A dìbò fún yín, ẹ lọ sókè, ẹ lọ dìbò, ẹ lọ sojú wa. Ìta sọ fún yín nìyẹn lẹ́yìn tẹ́ ẹ wọlé tẹ́ ẹ dókè lọ́hùn tán. Ìgbà wo ni gbogbo yín kọ́ láti rí i wípé ilẹ̀ Yorùbá ò gbẹ́yìn, ilẹ̀ Yorùbá ò lọ sẹ́yìn. Kàkà kẹ́ ẹ jà fún ìran ọmọ Yorùbá níṣẹ́ lẹ̀ ń bayé jẹ́, níṣẹ́ lẹ̀ ń jà fún àpò ara yín, níṣẹ́ lẹ̀ ń jà bẹ́ẹ̀ ṣe fẹ́ rówó ti yín kó, bẹ́ẹ̀ ṣe fẹ́ gba jíìpù 200 million òun lẹ̀ ń lé kiri. Analysis owó 200 million tó fẹ́ fi ra mọ́tò mo sì máa yan fún yín lẹ́dí, máa yan fún yín ẹ̀yẹ èèyàn mi. Ẹ bá mi pín ètò iṣẹ́ ẹ bá ẹ dáhùn question yìí mo fẹ́ bí yín. Láti ọjọ́ tó ti dìbò fún yín, a rí nínú yín tó ti lo ẹ̀mẹ́rin, a rí nínú yín tó ti lo ẹ̀márùn, a rí nínú yín tó ti lo ẹ̀mẹ́rin, a rí nínú yín tó ti lo mẹ́ta, ìmíì ti lo méjì, ìmíì wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò fún wọlé. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ àtẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ wọlé tó ti lé ní bí ìjọ́ bíi mélòó kan tẹ́ ti wà ń bẹ̀. Kí ni impact tẹ́ ẹ jọ kóra yíjọ tẹ́ ẹ jọ sọ yí pé ẹjọ́ ẹ wá ẹ̀yin tẹ́ ẹ jọ ọmọ Yorùbá tá a jọ dáṣòfin? Kí ni nǹkan tá a fẹ́ ṣe láti make sure pé Yorùbá ò bẹ́yìn? I trust you ẹ ní ṣe é. Ìdí ni wípé tó bá ti ẹ̀rí kan nínú yín torí ẹ fẹ́ pé díẹ̀ tó bá suggest tó gbé irú ọ̀rọ̀ yẹn dìde lára yín bẹ̀ ló máa jáde tá a lọ bá àwọn ọmọ Fúlàní, tá a lọ bá àwọn ọmọ Gàmbàrí, tá a sọ fún ọ pé níta náà fẹ́ ṣe rèé kán bá lè gbé owó fún, kán bá lè pé ní lóyà fẹsẹ̀, kán lè pé lẹ́ni tó lóyà. Ìdí ni wípé gbogbo yín pátápátá ìkà pọ́nbélé ni ẹ̀yin lọ́mìkà sí ilẹ̀ Yorùbá. Ìkà ọ̀pọ̀nìkà gbogbo yín lẹ́dẹ̀ máa jìyà ẹ̀. Ẹni tó bá dúró sí ipò ìkà ó ti dandan kó jèrè ìkà. Now ẹ̀yin ọmọ Yorùbá ti máa ń tẹnu mọ́rọ̀ ó ní tí mo rí lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè lágbàáyé. Ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ máa bá mi like, ẹ máa tẹ̀, ẹ̀yin ti TikTok ẹ máa tẹ̀, ẹ máa bá mi pín, ẹ̀yin ti Facebook, YouTube ẹ máa share, God will bless you. Ẹ má jọ padà lọ sísàlẹ̀, ẹ máa tẹ̀, ẹ share orin. Ẹ gbọ́ mi bí? Listen attentively to what I want to say. Lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n jókòó tó sọ pé ẹ jẹ́ ká pín tàbí a fẹ́ lọ nílọ tiwa, ẹ lọ bèrè ẹ lọ ṣèwádìí. Most of them ló jẹ́ pé àwọn tó ń ṣe òfin àwọn ló máa jókòó ló máa sọ pé ibi tí ọ̀rọ̀ yìí dé yìí o ẹ jẹ́ ká pín kìíní yìí, ẹ jẹ́ kó ní kálukú kó ṣe tiẹ̀. Tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ ká pín ẹ jẹ́ ká ṣe bí eléyìí, ẹ jẹ́ ká ṣe bí eléyìí, kára lè rọ mẹ̀kúnnù, kó lè rọ ọmọdé, kó lè rọ àgbà. Ṣùgbọ́n kàkà kẹ́ ẹ ṣe gbogbo wọn yẹn, ẹ̀yin tẹ́ pera yín láṣòfin, gbogbo ẹ̀yin tí wọ́n dìbò fún láti ìlú Èkó, gbogbo ẹ̀yin tẹ́ dìbò fún láti Ògùn state, gbogbo ẹ̀yin tẹ́ dìbò fún lọ́yọ̀ state, ẹ̀yin tẹ́ dìbò fún lọ́ṣun, ẹ̀yin tẹ́ dìbò fún lẹ́kìtì, ẹ̀yin tẹ́ dìbò fún ní Oǹdó state. Ẹ ní mú jẹ gbogbo yín pátápátá lẹ máa jẹ yín níṣu. Ẹ tí àbá ní ríṣu jẹ, ẹ máa jẹ òkúta kéèyàn rẹ ni, ẹ máa jẹ òkúta lẹ máa fi ṣe oúnjẹ jẹ nígbò báyà. Ẹ jẹ yẹpẹ ẹ dùlẹ jẹ gbogbo yín. Àdúró sọ́ni àdàbí bí ìyá ṣe ń jẹ gbogbo ọmọ Yorùbá, bí ìran ọmọ Yorùbá ṣe ń roko lọ sẹ́yìn, àdàbí tó bá dùn mọ́ Ọlọ́run ní ẹni tí mo máa fi àdàbí sí, tí inú Ọlọ́run bá dùn sí ipò tí ìran ọmọ Yorùbá wà, òun nìkan lè fi bọ́. Láì sí bẹ́ẹ̀ ẹ ní bọ́ nínú ẹ̀, ẹ máa jẹ ìyàlá jẹ lẹ́kùnrẹ́rẹ́ ni. Kò kàn mí pẹ̀lú ọ̀rọ̀ àwọn Haúsá àbí Fúlàní bó bá ṣe wù wọ́n ló ṣe ló láì fún wọn. Kò kàn mí pẹ̀lú àwọn Niger Delta tàbí Igbo. I don't have any business with them. I am a Yoruba man and I stand by my word. Bùnmi pè mí àwọn kan ní mo wà tribalistic, kò ní dáa fún ẹ tó bá sọ bẹ́ẹ̀. Àbọ̀gbọ̀n tí mo sọ ni mo ní kò ní dáa fún ẹ tó bá sọ pé mo wà tribalistic. Because I'm not a Nigerian. I am a Yoruba by citizen. I am a citizen of Yoruba land. Because Yoruba land is a nation which were forced to be amalgamated with the other nations in the sub-Saharan Africa, of West Africa. Without my consent, without my father's consent. Now, I need to ká jọ tún ọ̀rọ̀ wa sọ, ká jọ tún èrò wa pa.
ẹni ká gbẹnu lọ ẹni pin tá àṣọ ẹni kò tọ́ ẹ kan ayé jẹ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹnìkan sẹ́ndì fídíò ó sẹ́ndì ẹ̀ sí mi ó ní kí n wo ní Yorùbá ò ṣe gangan ó ní kí n wo gan táwọn ọmọ Ìgbò ń ṣe báyìí ó wá sẹ́ndì fídíò yẹn mo rí Samuel pa níbi tó ti ń ṣe conference tó ti ń ṣe kínní kò sẹ́ni tí ò mọ̀ tó tọ́ eléyìí tí mo lè ṣe mo fi Ọlọ́run búra fún yín ó dùn tí Samuel pa tó ń ṣe ṣùgbọ́n ìkà tó oró tó wà nínú ẹ̀yin ọmọ Yorùbá ó kọjá ti àkekèé àti ejò tó bá bò papọ̀ oró tó wà nínú ẹ̀yin tẹ́ ìjọba Yorùbá ìbílẹ̀ fi ń sọ oore òun ló mú ẹ̀yin tẹ́ ẹ̀yin ọmọ Yorùbá tó ń dìbò fún wọ́n nífẹ̀ẹ́ yín ẹ jáde from nowhere okay you are competent wọ́n tẹ̀bù fún yín ẹ lọ oore tó ṣe fún yín tẹ́ ẹ débẹ̀ ìbílẹ̀ fi ń sọ fún ọmọ Yorùbá ẹ pè ayé ní lawmaker ẹ wá débẹ̀ bóyá lẹ́tí ẹ̀gbọ́n tó máa ń tẹ́pẹ̀ ní lawmakers bóyá lẹ́tí ẹ̀gbọ́n ìtumọ̀ ẹ̀ nínú ìṣèjọba wọ́n pín ìṣèjọba yẹn wọ́n pín sí ọ̀nà mẹ́ta wọ́n pín àwọn kan ní àwọn tá a máa ṣe àkóso tó yìnbó pè ní executive àkóso tí wọ́n ní láti ṣe àkóso lórí gbogbo nǹkan pátá ní orílẹ̀-èdè executive àkóso wọ́n wá ní àwọn kan ní ọ̀nà kejì wọ́n pè wọ́n ní àwọn aṣòfin òfin tí ẹni tó fẹ́ ṣe àkóso tó máa fi ṣe àkóso àwọn aṣòfin yìí ló gbọ́dọ̀ máa ṣe òfin yẹn jáde òfin tí wọ́n bá gbé jáde fún ẹni tó fẹ́ ṣàkóso òfin yẹn lẹ́ni yẹn fi máa ṣe àkóso gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè tó fẹ́ ṣàkóso lé lórí òfin táwọn aṣòfin yìí bá gbé jáde ni òun máa gbé ìgbésẹ̀ lé lórí kò wá sí ohunkóhun tí ẹni tó jẹ́ olùṣàkóso tó bá fẹ́ ṣe tàbí tó fẹ́ gbé ìgbésẹ̀ tó bá fẹ́ fi ọ̀nà kan tàbí ọ̀nà kejì tó bá fẹ́ tako òfin àwọn tó ń ṣe òfin wọ́n ní àṣẹ láti sọ fún ẹni tó ń ṣe ìṣàkóso yìí pé ohun tó ń ṣe yìí kò bá òfin mu àti wípé ọ̀nà tó fẹ́ gbà yìí àfọwọ́sí torí wípé ẹni tó ń ṣàkóso kò ní àṣẹ láyé ara ẹ̀ láti ṣe àkóso bí kì í ṣe àṣẹ tí àwọn tó ń ṣe òfin tí wọ́n bá fún láti lò. That is legislative and executive. The legislative ló máa give òfin àwọn láṣẹ òfin in other way máa ń pè ní constitution máa ń pè ní law you can call it law you can call it constitution ilé ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé òfin yìí ni wọ́n máa gbé fún ẹni tó bá jẹ́ executive head òun ló máa fi ṣe ìjọba lórí yín ló máa administer lórí gbogbo citizen pàápàá tó bá wá ṣe anything against that constitution àwọn tó jẹ́ lawmakers wọ́n ní àṣẹ wọ́n ní ẹ̀tọ́ láti kọ̀ fún wípé kò rí bẹ́ẹ̀ àgbà fún ẹ. àwọn tó wá ṣe kẹta lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pín ìjọba sí àwọn tó ṣe kẹta òun ni àwọn adájọ́ àwọn atúmọ̀ òfin àwọn amòfin àwọn aka òfin tí wọ́n ṣe tí wọ́n fi ń darí aráàlú àwọn tó máa túmọ̀ ẹ̀ tàbí tó máa gbọ́ ẹjọ́ ẹnìkan tàbí lágbọ́ ti kejì tẹ́lẹ̀ ṣèdájọ́ òtítọ́ àti òdodo nípasẹ̀ òfin tí ààrẹ tó bá ṣe tí ò tọ́ àwọn legislative wọ́n lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti sọ pé ayọ́dànù pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹni tó bá jẹ́ olórí ní ibi tí wọ́n ń pè ní ibi òfin which is judiciary aṣòfin àtàtúmọ̀ òfin ọ̀tọ̀lọ́ ẹni tó ń ṣe ọ̀tọ̀lọ́ ẹni tó máa túmọ̀ ẹ̀ listen ẹ̀yin èèyàn mi ṣé ẹ rí àwọn tó jẹ́ ọ̀nà méjì tó kù àwọn méjèèjì wo máa yé wọn ò dẹ̀ mọ̀ pàtàkì ìdí tí wọ́n fi wà. Listen my people alákọ́pì American democracy akọ́pì politics tí wọ́n lò lamẹ́ríkà but in America the president of the United States of America is very very powerful ó ní agbára gidigidi ṣùgbọ́n president America wà powerful more than the Senate. President of the United States is not as powerful as the Congress. House of Reps wọn àwọn tó wà ní Congress tó wà ní Senate wọ́n ní agbára débi wípé kò sí kankan nínú president America tí ò kì í bẹ̀rù wọn tí ò ṣe sàdágàtà fún wọn. They can play politics ìrò ọdọ́mà ṣùgbọ́n wọn ò bí president America yẹn dá kó gbé ìgbésẹ̀ tí ò ṣe àwọn America wọn yà wọ́n sọ lórí torí pé kí ni kí ṣe fọ́n ya wèrè tó bẹ́ẹ̀ wọ́n mọ ẹ̀tọ́ wọn wọ́n mọ àyè wọn ní
I am a lawmaker. L'American senator, I'm not suffering. It's not suffering president. So the president of the United States, kò ní jẹ́ kọjá ayé ẹ̀, kò ní darí ìlú outside òfin tí wọ́n bá là sílẹ̀ fún. Mo dẹ̀ fẹ́ sọ fún yín, àwọn tó ń pè ní àwọn judiciary tó túmọ̀ òfin, àwọn náà ní agbára débi wípé single-handedly wọ́n lè yọ president nípò. Bẹ́ẹ̀ni, the judiciary, the attorney general of the Federation of the United States is as powerful to an extent pé ó lè ní iye àwọn tó kàn máa mú mọ́ra tó jẹ́ pé wọ́n á yọ president tó bá rí pé president yẹn ó ti ń dá sí àgẹ̀rẹ̀ lọ bí tí ò yẹ kó lọ, wọ́n á yọ. That is how powerful they are. Wọ́n mọ ipò president lè lo politics yẹn wáyé, ó lè lọ bí kó mú attorney general kó fi ṣọ̀rẹ́, ó lè mú senate president wọn kó fi ṣọ̀rẹ́. Òyìn òun ṣe, that is politics, wọ́n lè lọ play politics, but ìyẹn ò sọ fún àwọn méjèèjì ò mọ àyè wọn, wọ́n mọ oníkàlùkù mọ àyè ẹ̀. Lè ever read senator of the United States, a senator of the United States of America, kọ́ lọ́ba apá kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ president, kúbẹ́kúbẹ́, never. Wọ́n máa bọ́ wọ́n bí o, that is why tó fi jẹ́ pé tẹ́ ẹ bá máa rí àwọn aṣòfin Amẹ́ríkà, president tó jẹ́ l'Amẹ́ríkà tó jẹ́ pé wọ́n ti la senate yẹn kọjá wọn pọ̀ rẹpẹtẹ. Barack Obama, former senate member, is a former senator. Ó kúrò ní senate torí tó ti rí ìrírí tó rí ọpọlọ tó ní, ó di president America. The current president of the United States, Joe Biden, is a former senator. The vice here is a former senator. Wọ́n mọ rírì tán pẹ̀lú òfin, wọn ò ní jẹ́ rúfin. Ṣùgbọ́n èyí tó wà ní Nàìjíríà ọ̀tọ̀ tó bẹ́lẹ̀ òun ní ti yín. Rubber stamp ní yín. Níbi tẹ́ ẹ̀ mọ ààyè yín dé, president lè pàṣẹ yín pé ẹ tilẹ̀kùn mọ́ senator yẹn má jẹ́ kó wá sí ọ́fíìsì ẹ̀. Wọ́n á dẹ̀ tilẹ̀kùn mọ́ òdìpọ̀ òdìjẹ́ kó wá sọ́fíìsì. Òun náà á wá gbàtẹ̀ yàrá náà òun bẹ̀bẹ̀ ẹ bá mi bẹ̀ president. Èyí tó ṣe àwa jẹ̀bi lórí òtítọ́ tó fẹ́ ṣe àtúnjẹ̀bi lórí ẹ̀ because of what? Mẹ́tọ́ yín máa yé yín. Kí wá ṣe bẹ́ẹ̀ mẹ́tọ́ ìwà ìkà wọ̀nbílíkì wọ̀nbíà òun ló pa gbogbo yín lọ tẹ́lẹ̀ máa di ìyàlẹ́ lórí. Ẹ̀jẹ̀ faradada ìyà. Ẹ̀jẹ̀ wọ́tọ̀wọ́tọ̀ ìyà gbogbo yín pátápátá. Ṣé ẹ̀jẹ̀ rí inú mi dùn? Yorùbá bọ̀ ó ní bí eyín ọmọ ẹran ò bá bàjẹ́ báwo ni tọmọ ọdẹ ṣe fẹ́ dùn? Táwọn bá wá sọ pé kí Nàìjíríà dáa, báwo ni a ṣe fẹ́ ráyè jáde nígbà bá dàrú tó? Ọlọ́run Olódùmarè ọba tí ń jẹ́ èmi ní kábíyèsí, Nàìjíríà yóò gbọdọ̀ dáa. Ọlọ́run má jẹ́ kó dáa rárá àti rárá, bó ṣe ń lé ìjẹ́ kó máa lè lọ bẹ́ẹ̀. Torí tó bá lè dé lẹ́bù kan, oníkàlùkù á fọhùn. Ọmọdé á fọhùn, àgbà á fọhùn. Nígbà tí ẹ bá lé gbogbo yín náà lé yín kàn gírí tẹ́ ẹ̀ níbi lọ, ẹ yíjú padà sáwọn tó lé yín. Má jẹ́ kó ìfẹ́ lójú tí n bá sọ ó lè dàbẹ́ pé mò ń gbàdúrà pé mò ń ṣe rárá. Tẹ́ ẹ bá gbàdúrà fọlọ́run pé Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe, gbàdúrà ní ògbà, tẹ́mi náà bá sọ pé Ọlọ́run bà Nàìjíríà jẹ́, kò lè gbà náà. Fún ìdí kan dẹ̀ ni, ṣé ẹ mọ ìdí yẹn? Ọlọ́run ò mọ ibi tó ń jẹ́ Nàìjíríà. Don't let us deceive ourselves. Abẹ́gbẹ́ òyìnbó tí mò ń sọ ni, Ọlọ́run ò mọ ibi tó ń jẹ́ Nàìjíríà. Nàìjíríà ò lè tòrò, kò lè dáa. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ gbàdúrà tí ò gbà látọ̀dún yìí nìyẹn. Tí Nàìjíríà ò bá fọ́ká, tí ò bá lè kókó kẹ́ ẹ ra bag of rice ní 200,000 tàbí kẹ́ ẹ má tiẹ̀ wá ríra, tí ò bá rí bẹ́ẹ̀, oníkálukú ò ní fọ́ndà gbé, oníkálukú ò ní gbọ̀nà lé bàbá ẹ̀ lọ. Bó o bá gbójú ẹ̀ tó lé kókó bí ojú ẹja, ọlọ́mọdọ́mú yà ẹ̀ gbé. Ìran Yorùbá ráyè gbogbo, àráyè sọ pé àtìkó ti tó àtẹ́gbà tiwájú. Ló bá bàjẹ́ lọ ni kò ní dáa láéláé. Ẹ má sì mi gbọ́. Mo mọ ohun tí mò ń sọ, ó yé mi dáadáa, ó yé mi kétékété ni. Ẹ má rò pé bóyá mi ò mọ ohun tí mo gbé kalẹ̀. Mo mọ ohun tí mò ń sọ. Gbogbo yín pátápátápátá kẹ́ ẹ pera yín ní lawmakers. Dé Senate yẹn kẹ́ ẹ jọjọ fi ìmọ̀ ṣọ̀kan, kẹ́ ẹ gbé òfin kalẹ̀ tó máa ran ìran ọmọ Yorùbá lọ́wọ́ ẹ̀ ṣe rí. Ojú ayé yín wọ́n kírètì mọ́tẹ̀tẹ̀tẹ̀ rẹ̀ tí ìbẹ̀rẹ̀ democracy nígbà kan kírètì NDA, Nigeria Defence Academy, fún àwọn military. Wọ́n kírètì ẹ̀ ojú ayé yín. Wọ́n gbé sí Kaduna. Ní ojú ayé yín, Buhari padà dé, ó lóun fẹ́ kírètì University of Military or Military University. Ẹ̀yin dẹ́ wà ní Senate, gbogbo yín ẹ̀ lè foríkorí,
kẹ́ forí barí kẹ́ sọ pé òfin tó sọ pé kí NDA tó jẹ́ university kó wà ní northern part, ẹ jẹ́ kí University of the Military or Military University ẹ jẹ́ kó wá sí south, either in the southwest or southeast or south. Ẹ jẹ́ kó ṣàwá sí kan ní south. Gbogbo yín pátápátá kàkà kẹ́ ẹ lọ́bì kẹ́ ẹ jọ koríkorí kan gbé wá sísàlẹ̀ bí owó náà máa fún yín àwọn north lẹ́bí tèrè àwọn Fúlàní lẹ́bí tèrè. Wọ́n ti pè yín, this is 50 million naira for you, support the motion. You want to put it for Daura, support the motion. You must be in the north. Kò tán láyé yín àti gbogbo ẹ fi irun lẹ̀gbẹ̀yìn ní ní lálàáfíà. Àlàáfíà ara yín Ọlọ́run máa gbà. Mo mọ tó ṣe majority àwọn YouTube wọ̀nyí. Wọ́n believe wípé kì í ṣe nǹkan tó rọrùn. It's not an easy task, but you forget that àgbájọ ọwọ́ la fi sọ̀yà. With your cooperation, with my cooperation, with their cooperation, with his cooperation and her cooperation, tábàjọ cooperate, a máa gbẹ́rù adákẹ̀sán o. Kò sígbà tí n bá ronú mi lọ tún tí n bá ronú lọ sósì. Àwọn méjì kan wà tí inú mi ò lè dùn sí láyé. Torí pé àwọn méjèèjì yẹn ṣe kí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dé. Tádé làwọn méjèèjì. Adéyínká grandson àti Ṣòwòrẹ́. Those two people, I love them so much. Mo bá fẹ́ràn, mo nífẹ̀ẹ́ wọn mi ò sí sọ. Because tí má ti rí wọn tí mo ń tap, mo máa rí glory. Because this is a glory to Yoruba. But it is a pity. Because ìfẹ́ tẹ́ ẹ ní síra yín tàbí sí ẹnìkan ẹ gbàgbé ìyà tó ń jẹ millions of Yorubas. Ṣòwòrẹ́ pariwo revolution. Revolution on what? Revolution on what? Ṣòwòrẹ́ still believes in Nigeria. Nigeria. Tí ìbá ṣe pé Nigeria ti kú ni. Tí ìbá ṣe pé Nigeria ò dáa. Ṣòwòrẹ́ gbogbo effort yẹ gbogbo ọ̀rọ̀ tó ti ń sọ gbogbo akitiyan ẹ kò sí kan tó ní kó o má ti di president ní Nàìjíríà yìí. But to tell you that Nigeria is not kì í ṣe orílẹ̀-èdè tó dáa tó yẹ ká pè ní orílẹ̀-èdè. That is why you are where you are today. O wá float, o sí lókè, o sí nsàlẹ̀, o float. Ṣòwòrẹ́ ìwọ tó yẹ kó o gbé ìjà ìran ọmọ Yorùbá kó o gbé sórí kó o wù bí eléyìí kí gbogbo yóò tún tẹ̀lé ẹ kán tiẹ̀ lẹ́yìn. No matter how hard it is. Look at Samuel Ekpa. Àìdá ó parọ́ tàbí ó sòótọ́. Ó máa ń ṣe kan. Ọpẹ pípẹ́ ló máa pé akólò wá pé bàbá. Àtàbí ìjókòó àtàbí eré. Eré lẹ máa pè é. Ibo wọ́n ti táwọn pa lọ. And I can say it clearly and boldly. You are more intelligent, you are more brilliant, or even educated than that Samuel Ekpa. But sorry, I don't have any apology on that. Because that is fact. I can believe that you are more intelligent than other people say you are not intelligent than Samuel Ekpa. Samuel Ekpa was intelligent, no say my people first. My people first. So when you are more intelligent, you will think your people first. You want to go síwájú ìrìnàjò. Kò síwájú ká máa rí ẹ. Revolution now. Don't let me deceive. Go contest in about 1 million in Nigeria. I swear to God. So kò sí ọjọ́ tó lè ní 200,000 votes in this country. Lè ní hotel G, but it's very 200,000 votes. Lè ní 10,000 votes gan. I bet you pẹ̀lú ẹ̀. Because ó ṣìnà ọ̀nà tó ń gbà yẹn òun ṣe the right way. You are not in the right path. So Adéyínká Grandson, as highly brilliant and intelligent as my brother is, the love of one person will therefore overshadow the love of the millions of Yorubas. You love Tinubu. Everybody loves Tinubu. So when there's some people who hate Tinubu, everybody hates Tinubu. Do you carry out your research about that? You love Tinubu. You allow the love of Tinubu to overshadow or overwhelm all the loves of your people, your Yoruba people. Ìran ọmọ Yorùbá, as brilliant as you are, Adéyínká Grandson, tí bá dòkó tí bá gbọ́ àwọn nǹkan tí bá sọ nígbà míì, inú mi máa ń dùn ní pé this is glory. Ògo rèé, ẹ̀yin dà lẹ́bi. Where are you? Where are you? Ẹ pọ̀ bẹ́ẹ̀, wọ́n gbà lẹ́ni lẹ́ta lẹ́rìn lárùn. But your instinct tó kọ́ lọ gbogbo yín kò jókòó kó sọ̀rọ̀ àròjinlẹ̀ yìí pé can Nigeria be better? Can Nigeria be great?
mo dẹ̀ dúró lórí pọ́ìntì mi kan níwọ̀n ìgbà tí haúsá ò bá ti gbéde Ìgbò tí Ìgbò ò gbọ́ ti haúsá tí haúsá ò gbọ́ ti Yorùbá tí Yorùbá ò gbọ́ ti Fúlàní kò sí ọjọ́ náà bá yí àti ọ̀run kọjá Nàìjíríà ò lè dá. reality lẹ gbọ́ lẹ́nu mi yẹn. the more tí àṣà mi nílẹ̀ Yorùbá èdè mi tí ò bá ti papọ̀ mọ́ àṣà àwọn haúsá tí ò papọ̀ mọ́ àṣà Ìgbò tí èdè mi ò papọ̀ mọ́ ti Fúlàní tí ò papọ̀ mọ́ ti Ìgbò tí ò papọ̀ mọ́ ti Niger Delta mo lè fi gbogbo tí mo ní láyé kúra fi pé ẹ lè rẹ́ láíláí Nàìjíríà ò lè dá kò lè tẹ̀síwájú. ẹ lọ wo àwọn orílẹ̀-èdè náà lágbàáyé tí wọ́n ní different culture and different languages ẹ lọ wo tó ṣẹlẹ̀ níbẹ̀. ṣebí rẹ̀ ló ṣẹlẹ̀ ní Israel lọ́wọ́lọ́wọ́ wọn kàn lè yan fún yín ni ó jọ gàtẹ́ kò jọ gà tó fẹsẹ̀ méjèèjì ti o. àwọn tó wà ní West Bank tàbí Gaza Arabs ni wọ́n ṣe Júù àwọn ọmọ Israeli ní Júù ẹ̀yà ọ̀tọ̀ ní èdè wọn yàtọ̀ kan pélésèdè àwọn Júù àwọn ọmọ Israeli Arab làwọn ń sọ àwọn ọmọ Israeli ń sọ Júù. ẹ wá ní kánjọ gbọ́ra wọn yé wọn ò lè gbọ́ra yé láéláyé okun ló máa pè yẹn òun ń dà lọ́wọ́. ṣẹbẹ́ yìí sì ń ṣe sùúrù ní ẹ̀ tí ìbára ní jagun Nàìjíríà ẹ̀ lè rẹ́ láyé níwọ̀n ìbàkéde yìí òdọ́gba yìí ẹ̀ lè rẹ́ reality level. ẹni bá létí ó gbọ́ nǹkan tẹ́ mi sọ èyí ti sọ eléyìí o tó bá wù ẹ́ fi sọ́wọ́ ọ̀tún ẹ bó bá wù ẹ́ fi sọ́wọ́ òsì ẹ ẹni wù ẹ́ tó bá wù ẹ́ ní kó fi sí bó fi sọ́wọ́ òsì kó má bàa fi jẹun déédéé ló ṣe bó fi sọ́wọ́ ọ̀tún tó dẹ̀ fi jẹun àwọnú ẹ á máa ṣiṣẹ́ lọ́bẹ̀. èmi ti sọ eléyìí mi ò dẹ̀ hold anybody any apology. ẹ̀yin ìkà kọ̀lọ̀rọ̀ sí tẹ́ ẹ kó wa lẹ́rú tẹ́ ẹ dẹ̀ fẹ́ ayé lọ́mọ Yorùbá ìdá ń bọ̀ lórí yín. I am saying this emphatically that either is coming upon your head. ìdá ń bọ̀ lórí yín ìní mú jẹ ẹ̀jẹ̀ pàṣán ó pọ̀ ẹ bọ̀. Nigeria. And that will be all for today. God bless you all. Omoluka is my name. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.